gbé jáde nílé yìí o òun dèmọdè ẹgbẹ́ tani dáhùn ìbéèrè àwọn kòkòrò lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Jẹun sọ̀rọ̀ ó pinnu jìpẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá tó ń gbélé àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ti máa jáde lọ́lọ́kùn òjòkan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yẹ kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ lọ́wọ́ lórí ètò tí àwọn kan fún gbé kalẹ̀ nínú YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́yìn tí máa nílò àwọn kọ̀ọ̀kan onídèmọdè ta lórí ìtúkọ̀tù tí ìdáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú oúnjẹ àyèjẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbàlógbà. ẹ jẹ́ ká kíra wa kú ojúmọ́ ẹ jẹ́ ká kíra wa kú ojúmọ́ ojú máa yọ̀ ló mọ̀ wá ní òní o ẹ jẹ́ ká mọ̀ kíra wa kú ojúmọ́ ẹ kú ojúmọ́ o ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìtẹ̀síwájú ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ ojúmọ́ àlàáfíà ojúmọ́ àṣeyọrí náà lọ́mọdélé tiwa mo nígbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe mọ́délé yín akandọ́ra Awíkonko lórúkọ mi Àjàó Àrólẹ́mí Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́rọ̀ ó ṣe ẹ̀kẹ́ ni mi ọmọ adúró fọ́tí ilé òtítà lé ọmọ arẹrù mọ́ sọ mo tún dé bí ìṣe mi níwọ̀n gbàgbà tọ́lọ́wọ́ bá ṣe fún wa ní ẹ̀mí láti máa ṣẹ́mi tá a bá láǹfààní láti máa wá tẹ́yìn náà láǹfààní àti máa gbọ́ra wa orí ọ̀fẹ́ la ní ìjà máa dúpẹ́ ká máa fèyìn fògo fún Ọlọ́run ọba tó ní ẹ̀mí ọba tí ń fi fúnni ọba tí gbà á nígbà tó wù ú á wà bẹ́ẹ̀ kọ́mọ́ tí gbà á ń báyìí mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé níbikíbi tá a ẹ̀kan dé lágbára Ọlọ́run àmì Olódùmarè ò ní fi wálẹ̀ wàhálà àti ìdààmú ó kéré ó tóbi kò ní mọ̀nà lé wa mú kí nínú ilé yìí mú kí lẹ́dẹ̀ yìí pàápàá jùlọ gbogbo àwa abiyamọ ìbànújẹ́ ò ní ṣe wá jàǹbá ò ní ṣe wá mẹ́wàá ń ṣẹlẹ̀ níbó níyàn ọ̀rọ̀ abiyamọ kan ni mo fẹ́ sọ abiyamọ tó bímọ tó ta ọmọ rẹ̀ ní gbàǹjo irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe kàyéfì lọ́dọ̀ orí wa ìdí ni pé ojú tí róòka ò jẹ́ ojú rágbádá dẹ ilé tí wọ́n bẹ̀rẹ̀ lókè tí wọ́n parí ìsàlẹ̀ nìkan ni mo rí rí àkàndá mo ti rìnà títí mo ti bá buké níbi títí ń fapá ṣe tán mo ti bá àràrá níbi tó ti ń gorí àròkó tó lè fi ọ̀sọ́ bẹ̀ a ti rí bí òjò ti kùkùkù tí ọ̀rọ̀ a ti rí bí òjò ti rọ̀ láì kù ó débi pé yọ̀tì ẹ̀sẹ̀ ti mọ́ rárá so kò sábà sí nǹkan tó tuntun ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà àwọn nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ yọ́ mọ̀ ṣe ní àhìhà yọ́ mọ̀ yanu lẹ́ẹ̀mẹ́wàá náà so ó lè ṣe now ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ntọ́ jẹ́ kàyéfì ń bẹ̀ ò ní pé ọ̀rọ̀ ọmọ títà ọ̀hún látọwọ́ ìyá ọmọ bọ́sọ́wọ́ alárúbọ̀ látọwọ́ ìyá ọmọ bọ́sọ́wọ́ alárúbọ̀ bọ́sọ́wọ́ alágbàtà bọ́sọ́wọ́ ẹni tí ó rajà gangan èèyàn kan ló introduce ìyá ọmọ sálárúbọ̀ alárúbọ̀ ńlọ́ta fún ẹni tí ó ra ọmọ gangan kí lọ́dún orí wọn kí ni excuse tí wúmà yìí mú jáde pọ̀ fà á ó jẹ́ sábàbí tó fi gbé ọmọ ọ̀sẹ̀ kan tà ọmọ 11 days ọmọ ọjọ́ mọ́kànlá tó ẹ̀sẹ̀ lílọ́sẹ̀ kan tí ò tí ì pọ́sẹ̀ méjì kí ni àwíjàre tó wí ó ní ìdí ni pé bàbá tó ń gbé àwọn ọmọ yìí fún ọkọ òun kalẹ̀ kò gbọ́ bùkátà kankan lórí ọmọ kò sì wojú òun kò wẹ́yìn òun rò ní àkọ́kọ́ béèrè lọ́wọ́ ara mi pé òbí àkọ́kọ́ ó ń dàgbà díẹ̀díẹ̀ òbí kejì kó tó lóyún kejì ṣe bó ọmọ bárakùnrin ọ̀hún ṣe rí àbọ́tọ́dún rẹ̀ ńgbà tó bí àkọ́kọ́ ńgbà tó bí kejì nìkan ni òwò ọ̀sẹ̀ kan tó bá jẹ́ pé méjèèjì ni òwò ọ̀sẹ̀ kan á jẹ́ wípé tó wù ọ́ gangan ni because ó ti lóko kó lẹ̀ pé oko yìí oko ni o sì tó wá lọ gbè pánú ẹ̀ ó ti mọ̀ wípé àti jèrè rẹ̀ dọwọ́ Ọlọ́run ọba ó dọwọ́ àkúnlẹ̀yàn ó dọwọ́ bóyá ikú tí ń bẹ nínú oko rẹ̀ tàbí oko tó gbè pàṣí bóyá kún tí ń bẹ ń bẹ̀
bóyá yóò rìn máa jẹ ẹ̀pà ní oko míì tí ọkàn máa wá sùn ní oko tiẹ̀ ni. Having said that, ọ̀rọ̀ ti dé àgọ́ ọlọ́pàá, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti àrẹ́sì. Báwo ni wọ́n ṣe mú wọn? Wọ́n play fídíò tó bá yá tó bá tásìkò, ṣùgbọ́n báwo ni wọ́n ṣe mú wọn? Ilé wípé arábìnrin yìí, gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kò jọ̀sẹ̀ méjì lọ sí ìsìn o, tàbí kó jọ́sẹ̀ kan sí ìsìn, because iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ṣẹ̀ fi fọ́nrán ọ̀hún síta ni. N tó amaze mi ń bẹ̀, n tó pick interest mi ń bẹ̀, tó jẹ́ kí n pick interest nínú ẹ̀, ó ní iye tí wọ́n ta ọmọ, bí wọ́n ṣe wọ́ láàrin àti iye tí wọ́n fún ìyá ọmọ. Ẹni tó ra ọmọ ní 4 million naira ló ń ra ọmọ, ẹni tó gbowó ní 3.5 million naira ló ń gbà, ìyá ọmọ ní 600,000 naira lọ́dọ́wọ́ òun. Now àbí 700,000 naira, 600,000 naira lọ́dọ́wọ́ òun. Ok, now bó ló ṣe wá rìn? Nígbà tí èèyàn bá ta odidi ọmọ ní 3.5 million naira, ká sọ pé 3.5 million naira, tó wá mú 600,000 naira nínú ẹ̀ tó fún ẹni tó ru ọmọ tó ru oyún fún odidi oṣù 9, tó rọjú wọn tó fẹjú tó kígbe kọ́mọbìnrin ó tó dábọ́ nídìí ẹ̀, lẹ́yìn ẹ̀ tó wá di, because ẹni tó rọmọ ní 4 million ló rà, that means 3.4 million naira ló wà lọ́wọ́ ẹni tí ó gba ọmọ lọ́wọ́ ìyá ọmọ tó tà fẹ́ni tó ra ọmọ. Ṣé ẹ ti rí ní ayé wa? That is nothing but greediness. Ìwà olè, ojú kòkòrò àtọ̀kánjú àkájẹjọ ló ń lọ. Ó ti bà yé àwọn èèyàn jẹ́, especially with the Africans, especially ní Nàìjíríà. Nàìjíríà láti jọ ṣòwò pọ̀, tó wọ́jọ dà wá pọ̀, táàmù gbàdúrà kẹni tá a jọ lówó kú kówó lè jẹ́ tẹni nìkan. A ti gbàgbé àlùbáríkà, a gbàgbé ìbùkún Ọlọ́run tó jẹ́ pé kò sẹ́ni tí fi sórí iṣẹ́ ẹ̀dá bí kì í sọ Ọlọ́run. Gbówó ṣe pọ̀ tó kọ́ ní ìbùkún ṣe é gorí ẹ̀. Ìyẹn lè máa ṣiṣẹ́ kọ́ máa gbowó lọ́pọ̀ rẹpẹtẹ láti tó máa béèrè pé kí ní fowó ṣe. Ẹlòmíì sì rèé ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ ní ọmọ rẹ jọ, yóò sì dìbò omi, láti pa bẹ́ẹ̀ yóò sì dèèyàn pàtàkì, yóò di olókoòwò tó pọ̀ rẹpẹtẹ. À ń sọ̀rọ̀ nípa àlùbáríkà, ń tá ń pè ní ìbùkún Ọlọ́run. Ọlọ́run ọba ní fi ṣiṣẹ́. Èmi àkàndá ò tọrọ ṣẹ́, ìbùkún ni mo tọrọ lọ́wọ́ Ọlọ́run, àánú ni mo tọrọ lọ́wọ́ Ọlọ́run, àlùbáríkà ni mo tọrọ lọ́wọ́ Ọlọ́run. Ilé fi máa ń dàbí ẹni pé èèyàn náà ṣe jẹgbẹ́ ẹ̀ lọ, wọn ò ní mọ̀ wípé n tí kálukú wá fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn èèyàn kan wà wọ́n ń gbàdúrà owó ni o, owó ni o, owó ni o. Èmi wà nínú ẹni tí mo sọ pé I don't want to be a billionaire, because tí n bá jẹ́ billionaire bẹ́ẹ̀ náà nìṣòro ayé olúwa rẹ̀ ó ṣe pọ̀ sí, bẹ́ẹ̀ ni dáhùn owó ni ó ṣe pọ̀ sí, bẹ́ẹ̀ ni bùkátà ó ṣe fẹ̀ sí. Àṣírí bíbò kọ́lọ́hun ọba nínú àánú ẹ̀ kó mọ bò mí láṣírí, kó mọ̀ tú mi láṣírí ìta, ó ti tó mi. Now gbogbo àwọn tó wá ayé mẹ́yà yìí at the end of the day ṣé wọ́n máa ń ní gbogbo àwọn tó wá owó mẹ́yà yìí, because ẹnìkan ò láyé, kò sẹ́ni tí yóò gbáyé tí yóò dọ̀ta sáyé, kò sẹ́ni tí yóò wá ayé mẹ́yà tó ní kó wà láyé tí ò ní kú mọ́. Now n ò fẹ́ gbẹnu ọlọ́kùnrin mọ́ ògùn, yóò wù mí ká kọ́kọ́ wo fídíò yẹn, then tá a bá padà dé ká tó wá reflect lórí ẹ̀ níwọ̀nba. God bless you. Òkè ká mọ́ àtàbàdàn tí mo pè bàdàn lọ́lọ́run ó ti fààyè gbà mí ẹ̀mí ọmọ bẹ́ẹ̀ níbẹ̀ mo gbà kọjá ń jọ ọmọ ìlú Èkó ìwúròdú mo gbà kọjá. Honestly ẹ̀dá ò mọ bíi tí orí dáhùn mọ́. bẹ́ẹ̀ ni so now bá a ṣe wá dé Ìbàdàn àwa ń tó kìrìkà ibẹ̀ gbèsè tún yọ gbèsè because ẹ ń bá rí mi mọ́ ń láìkì mi wọn ò ní wo bàtà àtẹ̀wò tí mo wọ̀ dé wọn ò ní mọ sórí mi tí wọ́n fi sọ pé dáàdi ẹgbàá 1 million èmi lè sọ pé ẹgbàá 2 million kọjọra náà gbèsè always ní lójoojúmọ́. Ìyàwó mi ti ìgbà mi yóò sunkún yóò ti sú á ti rẹ̀ pé because ìgbà mi wọn ojú òtí mi mọ́ ìyàwó mi náà wọn lójú ń tì wọn ni ìyàwó ń gbèsè ní lọ yìí èmi ọ̀kan tí ẹ ríro bẹ́ẹ̀ bá pè mí ló ń gbèsè màá mọ́ fi rẹ́rìn ni pé kí ni mo tún wá kí lójú òtí rí ṣùgbọ́n ohun tí ò jẹ́ tí ìsepò ló ń jẹ́ tó pé wọ́n gbà mí lẹ́ni so òun ni mo ń tì lójú so kó tó di pé mo wá lọ Deeper Life ọjọ́ Monday lọ́jọ́ náà ọjọ́ tí n lè gbàgbé ni Pastor Kúmúyìn preach lórí agbára ẹ̀mí
bó ṣe ń preach lórí agbára ẹ̀mí tẹlifíṣàn láti ń wo àwọn tá a wà nù ìjọ yẹn bóyá ara tó mẹ́wàá o Yorùbá church ni bóyá ara tó mẹ́wàá níbi tí ó tá a ti ń wò lórí tẹlifíṣàn bí mo ṣe ń wò táwọn ló bá ní agbára ẹ̀mí ló ń fẹ́ sọ̀rọ̀ lórí gbèsè lèmi fẹ́ san mo ṣe ń lọ ṣọ́ọ̀ṣì pé kí nǹkan tiẹ̀ bọ́ lọ́wọ́ gbèsè à ń gbà mí lẹ̀ ọ̀tún wọn ò rí mi yọ ṣe mọ̀ ó dàbí kẹ́ ẹ máa fún yàn lóúnjẹ tán bá tì mọ́lé wọ́n á wá gbà mí ṣùgbọ́n ọ̀nà tí ń fi bọ́ọ̀nù gbèsè kò sí mo gbàdúrà àdúrà ìmọ̀lọ́gbà bí ẹ̀mí yẹn ṣe balẹ̀ mi nù bó ṣe balẹ̀ báyìí mo wá rí pé mo wúwo so wúwo tí mo wúwo kí n dẹ̀ jáde síta báyìí mo wá rí Méjì Ọ̀ṣọ́fà àǹdẹ́ ìjọ tí mo kóra jù níṣẹ̀lẹ̀ mi ò láìkí wọn láti bìkan débìkan nígbà náà torí n tán kwan Deeper Life a máa ń rí yan bí èṣù ni táwọn ọmọ pé Ọlọ́run ọ̀dẹ̀ rí bẹ́ẹ̀ kò wó èèyàn bẹ́ẹ̀ bí èṣù so ifo tí n bá ń wọ mọ́tò máa bọ́lẹ̀ nu mọ́tò máa ní mi ò lọ́mọ́ nítorí pé n fẹ́ jókòó tí wọ́n now bí mo ṣe rí bàbá Ọ̀ṣọ́fà nu ó kàn sọ fún mi ó ní ọ̀rẹ́ ó ní mo fẹ́ lò ẹ̀ mo ní lo ta ni bàbá yẹn bá ń délé èmi nìkan mò ń rí ìyàwó mi ò rí ìgbà tí mo wá rí pé ó wá bá ń délé ó wá sọ̀rọ̀ kan fún mi ó ní tí n bá sọ fún ọ tó bá gbọ́ ó ní sọmọ pé sẹ́ẹ̀lì ń sùn mo máa jẹ́ ọlọ ẹ̀wọ̀n ibẹ̀ mo ti sọ̀rẹ́ńdà bí mo ti wá sọ̀rẹ́ńdà alámọ̀ kọ́kọ́ ìbẹ̀rẹ̀ mo wá sọ fún ìyàwó pé mo mọ̀ ní ìlàkọjá yìí mo mọ̀ rí bàbá kan ìyàwó mi bá ní bàbá òun mò ń rí mo ní bàbá Ọ̀ṣọ́fà oníbò ló ṣe wá jẹ́ mo kàn lọ ilé ẹnìkan ni mo lè délé ẹni yẹn báyìí mo kàn délé n bá lálàá ọkọ ẹni yẹn kú ni o mo kàn lálàá tòsí àdúgbò wa ń jẹ́jẹ́ lápẹtẹ ń gbígbà yẹn ni bí mo ti lálàá báyìí Ọlọ́run wa bá mo wá lálàá pé oògùn tán yẹn pọkọ ẹni yẹn ó wà nù mọ́tò so ó ti jókòó lé bóyá bí wọ́n ti lọ ṣe fàájì ó ti jókòó lé bó ṣe wá sún kíní yẹn ti jábọ́ abẹ́ síìtì mọ́tò àwọn ọ̀rẹ́ ẹni yẹn ni pé iná ẹ̀ pa and then ẹni tó kú yìí mo mọ̀ rí ìyàwó àìjọ sọ̀rọ̀ bọ̀tọ̀ kọ́ ó lè wà tá a bá ń tó kiri ká yọjú sí mo bá sọ fún mọ̀mọ́ yẹn bá ní kábó la fẹ́ sí mo ní kán lọ pè mẹ́kálíìkì wọn kó wá túnú mọ́tò yìí ẹ mọ̀ á nọ́ọ̀kì mọ́tò èèyàn ọkọ̀ wọn ti kú ọ̀fọ̀ ti ṣẹlẹ̀ gbogbo mọ́tò bíi mẹ́ta tán ni wọ́n nọ́ọ̀kì ẹ̀ pa ni mo ní kọ́ pé kíní kọ́ wá máa tú ibi mẹ́kálíìkì ti tú bó ṣe róògùn nù tọpọkọ wọn ibi iṣẹ́ wòlé ti bẹ̀rẹ̀ nù so n bọ̀ wáyà mo á sọ fọlọ́n pé n jò ní làálàá kan dá ẹnìkan ní sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ sí ṣé tó wá dọ̀dọ̀ yẹ́ ẹni ẹsẹ̀ mọ́ lálàá ni Ọlọ́run wa sọ fún mi bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ní kí n má wọ̀rí pé òun níbi ọmọ mi lọ ẹ gbọ́dọ̀ kanjú o ìdá kan àwọn pásọ̀ nkanjú náà ṣe ń ṣẹ̀sìn tá a bá kanjú àní dídàkudà àní ṣẹ̀sìn orúkọ rere ó sàn ju wúrà fàdákà lọ kò sí ní tá a fẹ́ jẹ́ tá a ní jẹ́ ó lè pẹ́ wá ní àápàpàdé bẹ́ẹ̀ and then tá a jẹ́ nínú òtítọ́ onímọ̀ ń last n tá a fi rọ́kò jọ tó bá pẹ́ ẹ̀ ń tẹ́ ń parọ́ fún ọgbọ̀n. Of course. So bí màmá yẹn ti bẹ̀rẹ̀ nu mo ti bẹ̀rẹ̀ ṣe wòlé pẹ̀lú ẹ̀ nu so ngbà òun nìkan mo á jíṣẹ́ fún mo lè jíṣẹ́ fún ní ngbà mo kọ́kọ́ ń rìnà ngbà ọ̀yá o lẹ́yìn rìnà mò ń gbóhùn ngbà ọ̀yá mò ń lómẹ̀mẹ́rin yàtọ̀ bọ̀ tí ń sìn bí èèyàn bá pè mí tó bá ti pè mí tí mo gbóhùn rẹ gbogbo ohun tí ń ṣe ọ́ láàrin ìṣẹ́jú kan máa sọ fún ọ ṣùgbọ́n èmi ò béèrè fẹ́ bùn àwọn kan lọ kiri mórí òkè wọn á máa sọ pé àwọn ò kú bí pàápàá òun náà ni ẹ̀mí èṣù ṣe ń fún ọ lẹ́bùn àwọn fẹ́ gbẹ̀bùn ẹ̀mí. kètò táìmù wọn ò nílò ẹ̀ ń tà nílò tọ́lọ́hún ṣetán tí ó fọn èso fún wa níbi ọba ti ń gbà àwẹ̀ lórí òkè èso ń káàkiri ni. wàhálà ọgbà ọkùnrin ti pẹ̀ já. bẹ́ẹ̀ èso ọkàn fún ní nǹkan tó bá ti fún àwa dìdàkudà èmi ọ̀dà ṣọ́ọ̀ṣì lẹ̀ ntẹ́mi ń ṣe ni pé mò ń sọ́nà káàkiri agboolé màmá ọkànlẹ̀kùn wọn lágboolé màmá ọkànlẹ̀kùn wọn ibẹ̀ ni igbe mi ti lòkì mi ti ń kàn nígbà wá yá ẹ̀mí Ọlọ́run wá sọ pé kí n jókòó sínú ilé mi mọ́ lọ́mọ́ bọ́dà sí dànù ẹ̀mí Ọlọ́run sọ ìdánwò gbọ́dọ̀ wà ká tó débi àṣeyọrí. Of course kẹ́dà tó gbàgbéga ó sì dánwò. bẹ́ẹ̀ àwọn kan ò fẹ́ débi ìdánwò ẹ ti gbọ́ gbogbo ohun tí mo là kọjá ìlàkọjá èèyàn kì í sópin o nígbàkigbà tí ìlàkọjá bá wà ìrètí ó sì wà wájú adìẹ tí ò ti kú ó sì lè jàgbàdo ìwọ náà nítorí ọmọ làkọjá Olúwa ti ṣetán láti dá sọ̀rọ̀ rẹ ìdásí ọ̀rọ̀ tiẹ̀ ó lè ju tèmi lọ o torí pé Olúwa ò ló ń ṣiṣẹ́ ó dẹ̀ fẹ́ ṣiṣẹ́ nú ayé yín gbogbo ẹ̀yin tí ẹ ní ìlàkọjá ní àkan tàbí àmíràn o ti gbọ́ ẹ̀rí tèmi
o ti gbọ́ nípa tèmi èmi náà rè o àwọn ẹni tí ayé ń fi ṣe ẹ̀yẹ́ jò ní pé àásán fi gbèsè ṣe ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ó máa ń gbìjà èèyàn ìwọ náà Ọlọ́run fẹ́ gbìjà rẹ ó fẹ́ yà ọ́ lẹ́nu ó fẹ́ dáhùn sọ̀rọ̀ rẹ ó fẹ́ sọ gbogbo ọ̀rọ̀ rẹ di ẹ̀rí ó fẹ́ sọ tó ńlá kọjá di ìtàn ó fẹ́ sọ ẹ́ di aláyẹyẹ torí ògo náà ni o torí ògo ni o because ẹnikẹ́ni tó bá fẹ́ wọnú ògo tó fẹ́ rógolò yóò ní làkọjá nígbà tá a bá wọnú ògo tán la yóò mọ̀ rí wa ó ti rí mi lẹ́nìí mo ti yàtọ̀ sí bí mo ṣe wà tẹ́lẹ̀ ó ti rí mi lẹ́nìí ó lè yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ Ọlọ́run lè gbé ìyanu àti ìgbéga ó lè gbé bọ́ ó lè sọ ọ́ dòkìkí ó lè sọ ọ́ di ńlá ohun tí ń pọ́ lẹ́kùn yẹn ó lè pọ́ lẹ́rìn ohun tó ń là kọjá tó dàbí òkè ìṣòro yóò di pẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ayé ti rò pin àwọn ayé ò wá máa wọ́ tì ọ́ lẹ́yìn wọ́n máa sọ pé àbíwọ ni àbíwọ kọ́ ọ̀rọ̀ rẹ̀ wá di àríyànjiyàn lójú àwọn ọ̀tá àti ọ̀rẹ́ màá sọ̀nà fún ẹ nípa sísọ́nà yìí lógun ayé rẹ̀ ó ti ràn gbogbo ayé bá ti wá ń ràn jáde á dẹ̀ fi àdúrà àti ìtọ́ni ẹ̀mí lé ogun ayé ẹ jáde lọ̀rọ̀ rẹ̀ ọba dẹ̀ já sáyọ̀ níwọ náà bá máa sọpẹ́ nínú rẹ̀ ọba máa dùn ní gbogbo ayé ọba máa kó kìkì pé ààbò ni ààbò ńkọ́ ìtura ó dé báyìí lórúkọ Jésù pè mí sórí nọ́mbà yìí kájọ gbàdúrà kí n lè fi ohùn Ọlọ́run hàn kí ni Olúwa ń sọ ńbologun ti wá kí ló fogun bó ológun ó ṣe yanjú 070 84 74 20 61 070 84 74 20 61 pèmí kájọ gbàdúrà àrótù lórúkọ Jésù. Orúkọ mi ni wòlíì Rúbẹ́nì Akọrẹ láti iléeṣẹ́ ìránṣẹ́ CCC Òkèrapadà Paris tí gbogbo èèyàn máa ń pè ní Sẹ̀lẹ̀ Gospel àtẹ̀dó sí Apẹtẹ nìbàdàn ní Adé-Ọ̀ṣun Zone 2 àlàáfíà fún yín. I'm SP February and this is Delta State Police Command. We've come to realize that the business of baby factory is on the increase and we are going to fight it head on. The other day we saw 3 women who were about transporting 3 different babies to Abuja through Asaba International Airport. Thank God they were caught and they were arrested. Today we are having 3 suspects. This is the mother of a child who is a week and few days old. She gave the child to this woman and this woman sold that child to this woman for the sum of 4 million naira. Though she claimed it was 3.5 million naira she collected, the person who bought said she bought for 4 million naira. The mystery about this whole thing is that the lady who sold for 4 million or 3.5 million as it claims gave the mother of the child not even up to 600,000. When the mother of the child went back to the people who were taking care of her while she was pregnant, they noticed that she was no longer carrying the baby in her womb. When they asked her, where is your baby? That was when she now opened up that she sold the baby for 600,000 naira. Lo and behold, she was arrested. The person who is suspected was also arrested. She was that one who now told us that no, she handed over the lady to this particular woman for a reason which we are not going to make public for now, because she believed that this woman would be able to take care of her. She never knew that the woman would take advantage of this whole situation and make money out of it. So we will be interviewing them now, but before we do that, I would like us to see the baby because we have the baby here. Okay, as you can see, this is the baby that the mother gave away. This child, she's not even up to 2 weeks old. The mother gave this child away without being breastfed. I asked the person who bought, and she said what they intend to do is to grow the baby with baby food. This is the baby that the mother is alive. Well, I don't know what we are turning into. Let's go and interview the mother of the child, the seller, and also the receiver. My friend, what is your name? My name is Rachel. Try and be audible. My name is Rachel. Rachel, you are from where? Asaba. How old are you? I'm 25. How many children do you have? I have one. One. A boy. A boy. This one you just gave birth to is what's the agenda? She's a girl. Okay. Then when did you give birth to this baby? 27. 27. Okay, so why did you give the baby away? I gave the baby away because I'm the only one that's taking care. The father of the child, they lied to me. So the mother of the child did not do? Yes. Okay, who took care of you when you were pregnant? I took care of myself I struggled because I was going to people's compound to clean, to do some chores. I'm the one that took care of myself. Okay, so who took you to this lady now? Which was one Miss Patrick.
Okay, one Mrs. Patrick. Okay, when he was taking you to her, was she aware that you wanted to sell the child? I told her that let her help me, that I don't have, my hand is not strong enough to carry 2 babies to betray me. Okay, how much was your child sold? And she gave me 600, but she said I should settle her, this and that. Who gave you 600? This woman. Which woman? This the fair one. The fair one. On pink. Okay, you say you should settle her inside that 600. Yes, I was settle her. And I gave her 30. You know, so what came to you now is 570,000. Yes. Okay, I will come back to you. Madam, how much did you sell that baby? 35. What's 35? 3.5. 3.5 what? A million. 3.5 million naira. Yes, sir. So how much did you give to the mother of the child? 100. And she said she gave you 30,000 naira again. No, that was the money she took from me earlier on before that day. So why would you sell the baby for 3.5 million and give the mother of the child less than you give the mother of the child 600,000? She said that she want to do her business. So the remaining 4.9 million now, where is it? 3 points. You said you sold for 2.5. Okay, the remaining 2.9 million naira, where is it? It's there. I not touch it. I just only remove. Where is in your account? It's in my account. In your account. Okay, who did you sell the baby to? Who you sell the pikin give? This woman. This woman. She sold to her for how much? 3.5 million naira. Okay, this child, how old is this child? Which one thing now? 11 days. Does it make any sense to take a baby from the mother, a child that is supposed to be going through the process of breastfeeding? She said that she don't want to breastfeed because she want to she don't need that relationship. Okay, don't you know the legal process of giving up a child? I know, because I gave her, I know that I gave her the paper, and I called the which paper? I gave her. You are the one that want to expose yourself now. You understand? I was doing you are the one that want to expose yourself now. You understand? And you know what I'm saying? What I'm saying. One thing is to commit a crime. One thing is to know that you have committed a crime. One thing is to do bad, and one thing is to realize that what you have done is bad. You sold a child for 3.5 million and gave the mother 600,000. Okay, ma. You are from where, ma? I'm from Ika. Ika. So how did you approach this woman here that you wanted the child? When there's a lady in my area that I told her that I want to adopt a child in a legit way. In a legit way? Yes. Okay, well, in as much as you would like us to tell us many things, most of those things you do in your statement because I'm managing time. Just tell me for short, how much did you pay for that child? 4 million. 4 million. Who did you give the money to? This lady. Touch her. Okay. So you gave her 4 million naira? Yes, sir. Okay. And she told you the child was how old? She said he's a day old. If you really want to get a child through the legal way, who told you that you have to pay so much to get that child? What are the documents you signed before the child was given to you? She told me that the document is in process, that she will bring it. Then later, she were you taking to any orphanage home, or were you taking to Ministry of Women Affairs in the whole process? No, she told me that she... Forget about what she told you. Were you talking to any of these offices before the child was given to you? No. Okay, thank you. Yeah, you say you are from where again? From Ika. Ika, how old are you? I'm 42. Do you have a husband? Yes. Is he aware of this thing that you did? I told him. Okay. Okay, well, because I'm trying to manage my time, I will not be able to go into the entire details through this interview, but the long and short story of it all is that little baby you see is just less than 2 weeks old, and the mother gave away the child, according to her, because she cannot take care of the child, and the father of the child denied responsibility of a pregnancy. The child was sold. She said 4 million, she said 3.5 million, while less than 600,000 was given to the mother of the child. This is the world we live in. It is well. Thank you. Ilé ayé lẹ́rú. Now, ẹni tó bímọ gangan ló fẹ́ ta ọmọ. Lówù kó ta ọmọ. And that is the reason why tó fi bímọ kalẹ̀ tí ò fi fún lọ́yàn rárá. Ó lóun ò fẹ́ kí connection kankan wà láàrin òun àtọmọ yẹn. Ń lọ fẹ́ fowó ṣe, ń fẹ́ bẹ̀rẹ̀ business.
tá a bá ń sọ wípé bẹ́ẹ̀yàn ò bá tí ì rẹ́dì kọ́mọ rẹ́dì yóò dàbí ẹni pé èèyàn ń sọ àríèrí sọ. The best thing for every man and woman tí wọ́n rí pé àwọn fẹ́ gbéyàwó lé lọ́kọ ní láti níṣẹ́ kálukú wọn lọ́wọ́ no matter how little iṣẹ́ níṣẹ́ jẹ́ táṣírí ọ̀nà fún bá ti lè gbó ń bẹ̀ tẹ́dá ò sì tọrọ jẹ ìdá máa gbé bùkátà ó máa gbélé ayé ẹ̀ nírọ̀rùn níwọ̀nba. Ọkùnrin gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ kóbìnrin ó níṣẹ́ lọ́wọ́ bóbìnrin ò bá níṣẹ́ lọ́wọ́ tọkùnrin níṣẹ́ lọ́wọ́ tọkùnrin bẹ̀rẹ̀ dì láti gbé obìnrin tàbí láti establish obìnrin oore ọ̀fẹ́ wà bó bá dẹ̀ jẹ́ pọ́dọ̀ obìnrin náà ló pọ̀ sí tó ṣe tán láti establish ọkùnrin ó wà dáadáa. Àwa la máa ń kàrámọ̀ tí ò yẹ ká kàrámọ̀ láyé sìn láyé àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni máa ń gbé ọkùnrin yes wọ́n ní lọ́wọ́ wọ́n ṣe tán láti tẹríba fọ́kọ wọn gan wọ́n nígbàgbọ́ pé táwọn bá ní ọkọ àwọn ló ní wọ́n á ẹ̀pọ̀ ọkọ wọn wọ́n á assist ọkọ wọn nínú business tó bá dáwọ́lé yóò dẹ̀ succeed wọ́n dẹ̀ jọmọ́ gbélé ayé wọn lọ. Now ẹ jẹ́ ká gbàgbọ́ ẹni tí arábìnrin yìí lóyún fún ká gbà wípé òǹbí lásán lòun kì í ṣòun wò ká gbàgbé wípé bàbá ọmọ lásán ló fẹ́ jẹ́ tàbí kó tiẹ̀ jẹ́ ẹni tí ò nílò ọmọ gan ẹni tí ò nílò ọmọ tá a bímọ fún kò ní jọ́ lójú kò ní nítumọ̀ lójú ẹ̀ kò ní mọ̀ wúlò rẹ̀. Yorùbá níṣẹ́ tí wọ́n bá bẹni tá a bá jẹ́ tó ń ti yìn ní rìn èyí tí wọn ò bá bẹni tá a bá jẹ́ tó ń ti yà ní rìn. Kálárákùnrin ti tẹ́ni tó yẹ kó bímọ ó wù ú láti bímọ yọmọ kẹ lójú kẹ nímú ni lóòótọ́ ìkọ̀ọ̀kan láàrin wa àti ìtò bímọ tá a fi bímọ pàpà síbẹ̀síbẹ̀ náà ó jọ wá lójú àtúnkẹ́. Now like I said mo ní arábìnrin tí wọ́n ní kó bá wọn ta ọmọ tó fún ọlọ́mọ gangan ní 600,000 naira ngbé tí ò tó ní conscience dé ó tó sọ fẹ́ni tó fún 600,000 àgbẹ̀ ó máa ṣẹ́tù èmi náà ó máa ṣẹ́tù èmi náà o ìyẹn tó wá yọ 30,000 naira fún ọ lẹ́yìn tó ti ní like 3.4 million naira ní àkáǹtì tàbí 2.9 million naira ní àkáǹtì lórí ọmọ tí ìṣe wọ gangan ló lóyún tí ìṣe wọ ló rú kiri fódìdí oṣù mẹ́sàn-án tí ìṣe wọ ló bí gbàràn mi wá dẹlẹ́rù ajínigbé wá dọkọ ẹni ajínigbé dọkọ ẹni ó wá ń ká níbi tí ò gbè sí. Now ó wá béèrè lọ́wọ́ ẹ̀ ọmọ lójú àánú ọmọ ilé ọmọ burú gan o ó sì tún gba 30,000 naira lọ́wọ́ ẹ̀ ó ní kò ń ṣe bẹ́ẹ̀ yẹn owó tó yá lọ́wọ́ ni owó tó ti jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bọ́ bá jẹ́ olówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì lẹ́rìí ọkàn tẹ́rìí ọkàn rẹ̀ dẹ̀ sọ fún ọ pé owó tí ń bẹ lọ́wọ́ rẹ kì í ṣẹ̀tọ́ rẹ o ẹ̀tọ́ arábìnrin yìí ni o sì tún jẹ́ máyé o sì tún béèrè 30,000 naira ó dẹ̀ tún san fún ọ dẹ̀ tún tẹ́wọ́ gbà á ńbo lẹ̀rí ọkàn wá wà ẹ̀rí ọkàn ti sọnù. Well ìyẹn kọ́ làkọ́kọ́ orú ẹ̀ mo ti wí tẹ́lẹ̀ ìlú Benin nípínlẹ̀ Ẹdó nìkan ti ṣẹlẹ̀ lọ́dún bíi mélòó kan sẹ́yìn arábìnrin kan náà lọ ta ọmọ ìlú tiẹ̀ ló ń ta tiẹ̀ wẹ́ owó níyì ńgbà yẹn mo sọ 2014 or 2015 ó ta ọmọ láyé ìgbà tó ń ta bàjáàjì ní 150,000 naira 110 120 nǹkan yẹn ni ó ta ọmọ ní 350,000 naira ó ra fóònù Android 80 or 85,000 naira ó ra bàjáàjì kan fún ọkọ rẹ̀ ó ra bàjáàjì kan fún ọkọ rẹ̀ sẹ́ńdì tó kù wọ́n fi gbọ́ bùkátà ní ilé sẹ́ni ọ̀pẹ̀yìn náà tọkọ-tìyàwó náà jọ ta ọmọ because ìyàwó la sọ gbọ́ ta ọkọ mọ̀ sí gbọ́kọ̀ ọ̀bá mọ̀ sí kí ló dé tó gba ọ̀kadà lọ́wọ́ ìyàwó ẹ̀ ń bo ló ti rówó ń bo ní òbísọ̀ pé gbọ́mọ sí wọ́n túmọ̀ sí pé wọ́n ti jọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó lọ́kàn negotiate ìyàwó lẹ́dọ̀ ẹ̀gbọ́n wálé because ká níyàwó ọ̀mọ̀ sí tó bá jọkọ̀ lọ́ta ọmọ ariwo gbalẹ̀ gboko
kálọ́kọ̀ ọmọ sí tíyàwó bá dédé ta ọmọ ariwo gbalẹ̀ boko o ṣùgbọ́n tí mo rí pé ó fa gbogbo eléyìí ìṣẹ́ àtòṣì ni ìṣẹ́ ò ní mọ́kọ láyà kọ́ mọ̀ràn mọ́ bí ìṣẹ́ àtòṣì bá ti pọ̀ lápọ̀jù ó lè mú ẹ̀dá síwà o ó lè mú ni ṣe ń téèyàn ò fẹ́ ṣe tàbí tí ò yẹ kí ẹ̀dá ó ṣe so n tí mo rí nínú kéèsì yìí ni pé ìṣẹ́ lọ́pọ̀ lápọ̀jù ìṣẹ́ sí arábìnrin yìí ogúnlàgán rántí ń gbọ́mọ ẹgbẹ́ ẹ̀pọ̀n bí pọ́njú bá pọ̀ lápọ̀jù bí àṣọ olórin kan ó ní bí pọ́njú bá pọ̀ lápọ̀jù ó lè mú bọ́ni gbìnì sẹ́sọ ìlọ́jẹ́ kó wò ó pé after all àárín àṣubú ṣeré àbìlìntàṣe ká dọ̀bálẹ̀ káká ní ẹni ìyìnbí ń táwọn ń ṣe tá a fi ń lóyún náà lẹ́lòmíì ń tọ́ ọ́ dànù àwa tá a bí kan ní tá a gbé léyìí tá a bá ta tí ò sí connection kankan láàrin wa látún lóyún mi látún bí mi ẹlòmíì dẹ̀ ní ara ẹlẹ́dẹ̀ ló ní bó wàá níjọba ṣe mọ̀ bó làwọn ọlọ́pàá ṣe mọ̀ bó làṣírí ṣe tú àwọn ará àdúgbò tó mọ̀ pé lóyún àwọn tó mọ̀ pé bímọ tí wọn ọ̀rọ̀ ọmọ lọ́wọ́ ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní drag ẹ̀ gbọ́mọ sí ọmọ rẹ̀ ńkọ́ oyún dà ọmọ tó bí ńkọ́ àwọn yẹn lọ pariwo ta lọ wá ní ẹsẹ̀ ń jẹ́jẹ́ o ọmọ tí ń kẹ̀ ọmọ tí ta ọmọ ń tòun ọtọ ọmọ kẹ̀ náà wá fa gbòòrò ní gbòòrò wọ́n fa gbòòrò fagbó igbó fokùn okùn falẹ̀ ẹ̀lẹ̀ lọ́ba tí ń di lágbájá mọ sọ fún lágbájá tán sọ fún lọ́ba àwọn sọ fẹ́ nìkan ẹni tán bá àwọn sọ fún lọ́sọ fẹ́ ń tó fọ́rọ̀ mọ́ wọ́n wá ń bèèrè lọ́wọ́ ẹ̀ ń tọrọ mọ́ ṣe bóò ni ìwọ ṣe fẹ́ ló ṣe sọ pé ó fẹ́ ra ọmọ ó ní kàn ṣe ń jẹ́jẹ́ òun ló ń fẹ́ adopt ọmọ ni o in legal way ọ̀dà tó o bá fẹ́ adopt ọmọ orphanage òmùwó lọ́lọ́ motherless baby òmùwó lọ́lọ́ tí wọ́n tó ti tọ́gbọ̀ wé ṣé wàá sọ fún ọ pé ọmọ tó ń gbé lọ ìbáwa tọ́jú ẹ̀ dáadáa o ní kò sí kí wàá lè dánilójú tó mú ọ pé eléyìí tọ̀nà àwọn ìwé òun lọ́tọ̀ bọ̀ ó lárábìnrin ọ̀hún sọ wípé àwọn dọ́kúmẹ̀ntì ẹ̀ wọ́n ń perfect ẹ̀ lọ́wọ́ well a lè sọ pé ń tọ́ra ọmọ díẹ̀ ń tàlàbánú apẹ́ ẹ̀dùn because n tí wọ́n bá sọ fún ni yóò gbọ́ ẹni tí ń tọ́ bá wọn gba ọmọ wá yìí ó ní packaging because tán bá tẹ̀ ń nu dáadáa kì í ṣàkọ́kọ́ orú ẹ̀ tí yóò ṣe lélẹ́yìí ó ti mọṣẹ́ yẹn ṣe dáadáa ó ti mọ bọ́ ṣe exploit àwọn èèyàn now to the best of my understanding lábẹ́ òfin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló yẹ kó jìyà ẹni tó yẹ kó jìyà tó pọ̀ jù ilẹ̀ tó bímọ gangan tó wá ronú pé iṣẹ́ gbogbo ń bẹ́ńlẹ̀ tó yẹ kó ń ṣe bóun ṣe tọ́ta kọ́kọ́ ó lóun mọ báwọn èèyàn fọṣọ káàkiri mọ báwọn èèyàn clean nínú ilé mọ báwọn èèyàn tọ́jú ilé mọ báwọn èèyàn ṣiṣẹ́ káàkiri kí wá ló stop ẹ̀ láti continue mọ ṣiṣẹ́ yẹn ń gbọ́ jẹ́ pé nítorí tiẹ̀ ń yàn ni because ńgbà torí rẹ̀ ọ̀bá yàn án ńgbà tó bímọ kan fẹ́ nìkan tó ń tọ́ ń wọ̀ tọ́jú ẹ tí wọ́n gangan ọ̀rọ̀wọ̀ tọ́jú tó ọ̀dẹ̀ lówó láti tọ́jú ààrẹ wáyé tó tún lọ lóyún òkejì ó tún tẹ̀dí ilẹ̀ fún ó ti túmọ̀ sí pé orí rẹ̀ rọ̀ mọ́ yà ni bíyà ò bá sì tí ì jẹni ìyá ń rí nǹkan kan panu lọ́wọ́ ni o so òun ni ó yẹ kó jẹ́ mi kọ́ ní ìjọba o mi kọ́ ni wọ́n kà dájọ́ o mi kọ́ ni wọ́n kọ́ òfin o ṣùgbọ́n mi ń sọ tèmi gẹ́gẹ́ bí èèyàn lẹ́ra ara òun ló yẹ kí ìjìyà rẹ̀ ó pọ̀ jù because bí ọba sọ pé òun fẹ́ tọmọ kò sẹ́ni tí ó wàá bá mi léṣe pé kí n wá tọmọ mi bí èèyàn bá wá bá mi léṣe pé ẹ wá ta lágbájá fún wa à ń sọ pé àwọn tó dẹ̀ ni òun ẹ̀dẹ̀ rú ń dáadáa o bí èlò lẹ́wàá rà á ìlú lẹ́yìn fẹ́ ta ń sọ pé 1 billion naira ó ti pọ̀ jù wọ́n á ní kó ní sùúrù kí n tiẹ̀ wo date of birth tiẹ̀ gan wá mọ̀ birth certificate tiẹ̀ ẹ jẹ́ ń wọlé ń pe àwọn ọlọ́pàá kí wọ́n wá bá mú un then wọ́n jẹ́ kó tọ́ bọ̀ wí ọmọ mi ò gbọ́dọ̀ sọnù torí tó fi wá béèrè ó ti túmọ̀ sí pé o ti fẹ́ jí gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́ láǹfààní àti gbé tọ́ wá rò wípé kọ́ wá rà lẹ́gálì nígbà tí n ò kọ́ ọmọ sórí igbá tí n kọ́ ọmọ sórí àtẹ so tóbìnrin yóò bá sọ pé òun fẹ́ ta ọmọ wọn ní introduce ẹ̀ sí that is number one secondly
ẹni Yorùbá lẹ agbépolájà ọ̀jalè bí ẹni tó gbà á lé ẹni tó jẹ́ alágbàtà intermediary láàrin wọn ó yẹ kó jẹ̀yà sí kejì ẹni tó ra ọmọ ó yẹ kó náà jẹ̀yà. ìdí ni pé ọmọ ọ̀nà láti adopt ọmọ but to the best of my understanding òun náà ń sá fún àwọn ẹ̀tọ́ kan tó bá gba legal way ọlọ́run ọba mi ń gbọ́ kò ní ná 3.5 million naira rárá kò ní ná gangan kò ní náwó púpọ̀ lẹ́yìn kó gba fọ́ọ̀mù kó sàfidáfìtì kó lọ kóòtù kó lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kó gba rìpọ́ọ̀tù kó ní gbogbo ẹ̀ lọ́wọ́ kí wọ́n dẹ̀ mọ lémọ̀ náà ó tán. So with that ìjọba ló fẹ́ ló bí yẹn ọmọ ìjọba ló gbà yẹn eléyìí ò ní wàhálà kankan nú. ṣùgbọ́n àìmọ̀ kan àìmẹ̀tí àìmẹ̀rò ilé jẹ́ kọ́ ọmọ ìyá mẹ́fà ó kú sóko ẹgbàá fà àìmọ̀ kì í sì pọ̀ ọmọ ọlọ́mọ jẹ ìjọba ò ní nǹkan kan ṣe pẹ̀lú àìmọ̀ èyí ignorant mi ìmọ̀ ni ọmọ kan ni well àkàndá ló rọrùn lẹ́nu bíi tìjú gbogbo ẹ̀yà abiyamọ tí ń wò mí ojú yìí ò ní fọ́ o ìtìtẹ́ fi ń gbọ́ mi ò ní di o òsì tó wù kó lè ṣẹlẹ̀ láyé ẹ̀dá téèyàn ò fi ronú nípa gbígbé ọmọ tà because irú ọmọ tá a tà bẹ́ẹ̀ ká ní wọ́n wà successful nípa gbígbé ọmọ yìí tà ẹ má gbàgbé wípé ìyá rẹ̀ ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tó kọ́kọ́ bí ọkùnrin ni náà òbí tán ta ọmọ yìí sí wọ́n lè má bá pàdé ìyá ẹ̀ lè má bá pàdé mọ́ láéláé ó lè jẹ́ ọmọ yìí àti ẹ̀gbẹ́ ẹ̀ tí ìyá rẹ̀ bí náà tó padà pàdé lọ́la tí wọ́n fẹ́ra wọn bàbá kan ìyá kan ló bí wọn o ẹ má gbàgbé o ọmọ ọ̀sẹ̀ kan ọmọ ọjọ́ mọ́kànlá tààtà ibi tó wà ń ló mọ̀ ní ìyá àti bàbá ẹ̀ because àwọn náà mọ̀ ṣe bí ọmọ kò mẹ́ni kankan kò rórí kò lè ẹ́fà rówó pàwọn kan náà bí òun so ọmọ tí wọ́n bí yìí kò lè ẹ́fà ní lọ́kàn pé ńlá búrò torí wọn ní sọ débi wọn ní sọ nítàn débẹ̀ rárá láyé wọn ngbà àdẹ̀bímọ kan lé ọrùn ṣùgbọ́n ńgbà tó dún pẹ́ wa la tà á wọn ò ní lè sọ so possibly ọmọ ilé padà pàdé ẹ̀gbẹ́ ẹ̀ lọ́la tàbá àbúrò ẹ̀gbọ́n pàdé àbúrò lọ́la wọ́n wà fẹ́ra wọn múra wọn wálé kò sẹ́ni tí ọ̀dọ̀ ọmọ mọ̀mọ́ because wọn nílé mọ́nítọ̀ ẹ̀ mọ́ Yorùbá máa sọ pé tá a bá ti fàgbò fèégún sí la jókòó rẹ̀ sílẹ̀ ẹ̀tọ́ wọn ò lọ lé ẹni tó ra ọmọ yẹn láti wá kí fún kéne ìran ìṣòwò ni jèrè ó tajà fún mi mo sanwó fún ọ ó ní láti ẹsẹ̀ mọ́ wá sí ẹ̀lẹ́mbẹ̀rún láti wá kí wá fún kéne so with that gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká fi sínú èrò wa ká tó gbé ìgbésẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ báyìí náà ni ó padà pa ya wọn ni ó padà pa bàbá wọn wọn ò ní mọ̀ o ọ̀pọ̀lọpọ̀ ọmọ báyìí ni ó padà dìgárọ̀ ọlọ́sà ni ó wá já bàbá wọn lólè ni ó wá já ya wọn lólè ni ó fipá bá ya wọn lò pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí láti ìrírí kí ni ò tí ì ṣẹlẹ̀ rí aburú ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ wa o iṣẹ́ ò ní ṣẹ́ wa débi tá a fi ronú àti gbé ọmọ bíbí inú wa ta mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyà o oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan ọ̀kan wá sílẹ̀ o Àkàndọ̀rọ̀ Awíkonko ló kọ mi lẹ́ẹ̀kan sí i Àjàó Àrò Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ ẹ láìkẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni ajú àṣẹ o. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtòhun àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àtìṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí: +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.